ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bó tẹ́ ti ń gbọ́ wa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Bàbá confam tó ti jáde o lórí gbogbo rògbòdìyàn pé àwọn ń jíṣẹ́ fún bàbá Tinubu àti ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ Nàìjíríà. Wọ́n ní wọ́n ṣe ń rán èèyàn kan lọ fọ́ ilé wọn ní Ògùdù. Wọ́n tún lè wá fọ́ ilé wọn ní Ìkòròdú báyìí o, pé part 1 ní tarí yẹn o, pé part 2 lélẹ́yìí. Many yìí ń bọ̀ pé nǹkan tí Ọlọ́run rán àwọn pé àwọn ò lè ṣaláì má jíṣẹ́, pé àwọn ò lè bẹ̀rẹ̀ ẹran ara láti jíṣẹ́, àwọn ò dẹ̀ lè ṣojú ṣáájú láti má jíṣẹ́, bọ̀ àwọn láti jẹ́ iṣẹ́ tí Ọlọ́run rán wọn. Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹja àtúgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ prophecy ti bàbá yìí, nǹkan táwọn láwọn rí nípa ìgbésẹ̀ tí President Tinubu gbé lórí ọ̀rọ̀ Nàìjíríà àti ohun tí Ọlọ́run rán wọn láti sọ fún bàbá Tinubu. Wọ́n ní àwọn ìṣàlàyé máa ń jíṣẹ́ yìí. Ẹja àjọgbọ̀n kẹ́yìn náà kàn máa fòpin náà sínú comment, àní bó ṣe ń lọ bó bá ṣe ń rí náà láṣẹ máa mú wá fún yín. Ẹja àjọgbọ̀n. Therefore, in any way tẹ́ ẹ bá ti padà bá tẹ́ allow Tinubu to turn the Nigerian system of politicians into one party, ẹ̀yin lè máa jìyà o. Ewu tó wà ń bẹ mo ti sọ nínú part 1, part 2 ni mo tún máa reframe nínú part 2. Ohun tó Olúwa sọ ni wípé mindset ti Tinubu gangan ni wípé gbogbo èròǹgbà ẹ̀ nínú ọkàn Tinubu, òun náà ń gbọ́ mi o, àjọ ń dọ́ra wa, mi ò ní problem pẹ̀lú ẹ̀yin. Reality náà ni pé ẹ tún lè ní kó wá fọ́ ilé wa ní Kòròdú, àní problem. Ẹ ti ní kó lọ fọ́ ilé mi tó wà ní Òwòrò Ṣòkí lẹ́kọ̀ọ́, 1-story building. Ẹ ti ní kó lọ demolish ẹ̀, I don't care. ọmọ ẹ Túndé Saliu tó wà lówòrò, ó ti fọ́ ilé 1-story building mi nítorí pé wọ́n ní àwọn ọmọ ẹ àwọn lọ́mọ Tinubu, and I don't care. That does not tell me not to continue saying the truth. I am not a creation content. I am a prophet. I am a spiritualist. I run a spiritual church, and I do spiritual work for whoever that cares or that like it. Not everybody that believes in it. So therefore, ọkàn tèmi ò ní problem bẹ́ẹ̀ fọ́ gbogbo ilé kò sóhun tó ké mi, nítorí pé tí n bá kú gan mi ò lè gbé ilé kankan lọ. Àjọ pàdé ẹ gbọ́ ẹni ó dìgbà kan náà o, a ó pàdé láyọ̀, ó dìgbà kan náà o, a ó pàdé lọ́run, ó dìgbà kan náà o, a ó pàdé láyọ̀, ó dìgbà kan náà o, a ó pàdé lọ́run. Mi ò tiẹ̀ wish ká pàdé láyé yìí rárá. My wish is we will meet in heaven. Then ọ̀rọ̀ máa ṣe sọ níbi tẹ́ ò lágbára, níbi tí kì í ṣe pé ẹ fẹ́ lo politician power yìí. Do you get me? Say ìtẹ́ lọ fọ́lọ́hún. Do you think that one can weak me of not saying what I need to say? Ilé tó wọ́ ti 80 million, 75 million lọ fọ́ lówóró, a story building. That one can never weak me. I will keep on saying the truth. Tí ọmọ ẹ tó pè lọ́ba tẹ gbé síbẹ̀, wọ́n ti ń ta ilẹ̀ yẹn o báyìí, wọ́n ti ń ta ilẹ̀ wa yẹn lówóró báyìí. Èyàn lọ bẹ́ẹ̀. If you people please share the video. Share the video. Let's educate these people continuously, because 1,000 tí wọ́n fún wọn, 5,000 tó ń fún wọn, Indomie tí wọ́n fún wọn, it has got it to their skull. Kò dẹ̀ epo got to their skull. They don't have ability to succeed in life. Wọ́n wá fẹ́ bà yí àwọn tí wọ́n ti succeed genuinely jẹ́. Olóṣèpé nítorí ẹ̀ náà lọ fọ́ ilé wa. I succeeded genuinely in life. Ẹni títí ẹ̀dẹ̀ ti bàjẹ́ làwọn tó lọ ń gba 1,000 tó ń gba 2,000 lọ́wọ́ yín. If you allow, I am talking to the Nigerians now. I am talking to the rest politicians now or the party. If you allow Tinubu to turn
Nigeria to one party, everything is finished. Ó máa pẹ́ kí Trump tó wá láti wá gbà yín sílẹ̀ lọ́wọ́ ẹ̀ o, because decision will be one, everything will be one. Wọ́n fẹ́ sọ Nàìjíríà di bí wọ́n ṣe ń jẹ ọba, pé ó dìgbà tí ọba bá kú. Wọ́n fẹ́ sọ president Nàìjíríà, the lineage of the president of Nigeria, wọ́n fẹ́ sọ di pé ó dìgbà tí ọba bá kú kẹ́lòmíì tó jẹ. That is their mindset, and that was exactly what God told me ní òru àná tó jẹ́ Thursday síjọ́ Friday, which I need to tell the world that be watching for that. Tí ẹ bá dẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀, you know the implication, you will suffer and no one will come to rescue you. You will go into another slavery. Wherever, whatever they say, it is the final. No party will go against them. No whatever will go against them. Gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi tí Trump tó fi lọ gba gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ wọn nìyẹn. Ṣé níbi tó jẹ́ pé wọ́n ń rúùlù ìlú yẹn báyìí pé ó dìgbà tí president bá ti kú kí mi tó débẹ̀, ohun tó fẹ́ ṣe nìyẹn. Tí kò bá wá padà rí bẹ́ẹ̀, ẹ̀yin Èkó ẹ máa dúró, ẹ máa wòran. Tó bá kúrò l'Àbújá, ó ń padà bọ̀ l'Ékòó, ó lè lóun fẹ́ wá gba gbogbo Èkó, ó máa jẹ president Èkó. It is time for every Nigeria to wake up. I am a prophet. Mi ń ṣe prophet oníjẹkújẹ. Mi ò rí nǹkan tó lè gbé fún mi ṣe. Àwọn kan máa ní ẹ tó bá gbówó wá fún ẹ wá gbà yìí, mi kọ́ o. Èmi kọ́ mo ti ń sọ ohun tó Olúwa rán mi o. I don't tackle anybody. I am only saying what God sent me to them. I am exposing them before whatever they want to do will come out. Tí ẹ̀yin ọmọ Nàìjíríà bá jẹ́ kí Tinubu kó sọ Nàìjíríà yìí kó sọ di one party, ìyà máa pọ̀ ju báyìí lọ. Ẹ jẹ ìyà ju báyìí lọ. Nǹkan máa bàjẹ́ ju báyìí lọ. Wọ́n máa ọmúléètì yín ju báyìí lọ. Wọ́n á bà ojú yín jẹ́ ju báyìí lọ. Ṣebí ẹ ṣì ń travel ni? Àbí you are still traveling? They will break everything down. Kaban one. It is not a good Kaban. It is a Kaban that they join together in order to only on their own interest to be great. They want power, they want money. And that is why some people are suffering and we are okay. And it were okay, suffering were okay. We don't worry, everything will be okay. Oh, when they were okay, we were okay. Ìyàwó wọn wà okay, everything wọn wà okay. Gbogbo owó ni wọ́n ti pín fún dodo governor tó ti join wọn o. I want you to know that. Wọ́n ti bí owó ńláńlá fún dodo àwọn gómìnà tó join wọn. Owó ńláńlá ti wà nílẹ̀ tó ti gbélé wọn lọ́wọ́. Even gómìnà gan, wọ́n máa sọ di ohun tó jẹ́ wípé wọn ò ní change àfìgbà tí wọ́n bá kú. And that is what they want to do. Tó bá wá rí bẹ́ẹ̀, do you know that the Nigerian will suffer? Ẹ̀yin tẹ́ ò lè jagun. You see that Nigerian will suffer. Share the video. We need to educate. That is what God showed me. That is his own interest. And interest here is that on fue agbára. Wọ́n wà nǹkan tí yẹ pé Nàìjíríà yìí sẹ́ aláwọn làwọn máa dominate ẹ̀, kò sí anybody tó lè dominate ẹ̀. Tó bá dẹ̀ rí bẹ́ẹ̀, ṣáwọn tí wọn ò ṣe dáadáa nígbà tí wọn ti ẹ̀ dá nìkan dominate ẹ̀, ṣáwọn lọ fẹ́ ṣe dáadáa nígbà tí wọn bá dá nìkan dominate ẹ̀. Ẹ gbóhun tọ́lọ́run sọ fún yín o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o. Tó bá rí bẹ́ẹ̀, á bá onílé o, á bá olóko o. Àlàáfíà ni fún yín.